kalẹ̀ ìròyìn àṣálẹ́ la máa ṣojú wọ̀nyí láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbèmí lórúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí àwọn àǹfààní àti àwọn ìpèníjà tó wà nínú ìsanwó lórí afẹ́fẹ́ pẹ̀lú ètò láti dáàbòbo ètò ìṣúná orílẹ̀-èdè tó fi mọ́ títọ́sọ́nà àwọn èèyàn gbòógì tí wọ́n lọ́wọ́ sí ìdàgbàsókè ètò ìṣòwò tàbí ọrọ̀ ajé tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfihàn yìí wáyé lákòókò ètò ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹlẹ̀ lórí ètò ọrọ̀ ajé, títọ́sọ́nà àti dídáàbòbo àwọn àkóbá lórí owó àkọsílẹ̀ orí ẹ̀rọ ayélujára àti ètò ẹ̀rọ ìyọwó ní orílẹ̀-èdè yìí. Akọ̀ròyìn wa láti ilé aṣòfin àpapọ̀ Joshua Ogunjide ló jábọ̀ ìròyìn náà. Ọ́fíìsì aṣàkóso ilé ọkọ̀ òfurufú orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ àmúlò ètò sísan owó lórí afẹ́fẹ́ fún gbogbo ìṣòwò àti ìsanwó tó wà ní pápá ọkọ̀ òfurufú Èkó àti ti Àbújá. Joy Adébọ́lá Agunbíadé tó jẹ́ olùdarí ẹ̀ka ìdàgbàsókè ọjà àti ìṣòwò ní ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún ni ó ṣàfihàn èyí lẹ́yìn ìfilọ́lẹ̀ ètò ìwé pélébé àìníkówólọ́wọ́ ní ìlú Àbújá. Annie Daniel ló jábọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ń kéde sí àwọn ọ̀dọ́ pé kí wọ́n lo àǹfààní tó wà nínú ètò ìrónilágbára tí ìjọba ti pèsè, eléyìí tó pèsè àyípadà sí ìrìnàjò tó léwu padà sí rere. Eléyìí di mímọ̀ níbi ètò ìtanilólobó tí wọ́n pèsè fún àwọn ọ̀dọ́ ní agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí apá kan nínú àfùmọ́ra àwọn ìpinnu àjọ àkànṣe lórí àbájáde àwọn ìrìnàjò tí kò bófin mu. Yẹmí Dálímọ̀ ló ṣe àkójọpọ̀ ìròyìn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ní kòpẹ́kòpẹ́ yìí ni àwọn ìṣẹ̀lẹ̀ lílọ sókè òkun lọ́nà tí kò tọ̀nà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀dọ́ ti peléke, eléyìí tó sì mú ọ̀kan òjọ̀kan ewu lọ́wọ́. Lára wọn ni bí a ṣe ń gba owó àtàbàtà lọ́wọ́ wọn tí à ń fìyà jẹ wọ́n, ètò ìfiniṣòwò ẹrú àti pàápàá fífi ọwọ́ òfin mú ni pé àwọ̀ ilẹ̀ tí kò yẹ lọ́nà àìtọ́ àti àwọn ìjìyà mìíràn bẹ́ẹ̀. Láti lè yí ìgbésẹ̀ yìí padà ní ìjọba àpapọ̀, iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ṣe gbé ètò ìlanilọ́yẹ̀ yìí kalẹ̀ láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ mọ̀ nípa ọ̀kanòjọ̀kan àwọn ìlànà àti ètò ìrónilágbára eléyìí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti lè fi agbára kún àwọn ọ̀dọ́ pẹ̀lú ẹ̀kọ́ṣẹ́ ọwọ́, àwọn oríṣiríṣi ohun tí wọ́n nílò láti lè jẹ́ èèyàn láwùjọ kí wọ́n sì kópa tí kò kéré sí ìgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tí wọ́n sọ̀rọ̀ níbẹ̀ ṣí àwọn ọ̀dọ́ níyè lórí ọ̀kanòjọ̀kan àwọn ètò bíi àwọn ewu tí ó wà nínú gbígba ọ̀nà èbùrú wọ orílẹ̀-èdè mìíràn. Lára wọn ni a ti rí sípàdánù ẹ̀mí ẹni, ìfìyàjẹni lónìrànà, ìfinisínú ọgbà ẹ̀wọ̀n àti àwọn ìgbésẹ̀ mìíràn bẹ́ẹ̀ tí kò báradé, tí wọ́n sì rọ àwọn ọ̀dọ́ pé kí wọ́n yẹra kúrò nínú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n jẹ́ atọ́kùn ìyípadà ní agbègbè tí wọ́n bá wà. Níbi ètò náà ni wọ́n tún ti ṣe ètò ìwọ́de káàkiri àwọn ìlú Abẹ́òkúta àti ọjà pàápàá láti lè sọ fún àwọn tí wọ́n wà níbẹ̀ nípa ti ewu tó wà nínú ìwà à ń lọ sókè òkun láì gba ọ̀nà tí ó tọ́, tí wọ́n sì rọ àwọn ẹbí àti àwọn èèyàn pàápàá láti máa ṣe ìrúsókè àti ìlanilọ́yẹ̀ fún àwọn ọ̀dọ́ pé kí wọ́n gba ọ̀nà tí ó dára ìjọba là sílẹ̀ àti eléyìí tí òfin là sílẹ̀ tí wọ́n bá fẹ́ fi orílẹ̀-èdè yìí sílẹ̀ lọ sí òkè òkun. Yẹmí Dálímọ̀ ló jábọ̀ ìròyìn. Alákòóso fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ ní orílẹ̀-èdè yìí Abubakar Kyari ti fi dá gbogbo ènìyàn lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà ti pinnu láti mú gbogbo àdéhùn tó wà nínú ìlànà Kampala ṣe. Alákòóso náà sọ̀rọ̀ yìí níbi àpéjọ ilẹ̀ Nàìjíríà lórí ìmúlòyè ọ̀hún, èyí tó dojúkọ ètò láti mú ìlànà Kampala ti àjọ Áfíríkà wá sí orílẹ̀-èdè pẹ̀lú àfọmọ́ra sí ìyípadà nípa ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ. Musa Baba Aliyu ló jábọ̀ ìròyìn. Ní àárín ìtànkálẹ̀ àrùn tó ń tàn káàkiri orílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti ṣàfihàn ìfilọ́lẹ̀ ètò ìgbáradì pàjáwìrì àti ìdáhùn eléyìí tó ní àfojúsùn láti ṣàmúgbòrò agbára orílẹ̀-èdè yìí láti lè kojú ìpèníjà ètò ìlera tó wà lónìí
àti láti múra sílẹ̀ fáwọn àjálù ìlera tó lè súyọ ní ọjọ́ iwájú bíi àrùn àkóràn tàbí àjàkálẹ̀ àrùn àgbáyé. Iléeṣẹ́ tó ń rí sí ètò àbójútó àrùn ní orílẹ̀-èdè yìí ló darí ètò ọ̀hún tí wọ́n yàn láti pèsè àwọn irinṣẹ́ tó yẹ fún gbogbo àwọn ìpínlẹ̀ tó fi mọ́ olúùlú orílẹ̀-èdè yìí láti lè bá dojúkọ àwọn àjálù àti àrùn tó bá ṣẹlẹ̀. Olúṣọ̀yẹ Adéàjọ ló jábọ̀ ìròyìn wọn fún ti àṣálẹ́ ọjọ́ ìtòní kò ní jù báyìí lọ. Adétóyè Adéjọ lórúkọ òde òyìn títí dọ̀la ó dàbọ̀.